One lie, over 2 years behind bars. This is not fiction. It was Taiwo's reality. Mo lọ sí Ẹ̀pẹ́ parish 1. Mo lọ play fún 90 years birthday tí bàbá church yẹn ṣe. Mo wá meet girl kan níbẹ̀. Èmi àti ẹjọ́ sọ̀rọ̀ pé àwọn afẹ́ra wa láti bẹ̀rẹ̀ ló fún mi ní nọ́mbà. Àjọ máa ń sọ̀rọ̀ lórí fóònù ara mi. Ó dẹ̀ wá bá mi nílé. Àti wá nílé ó ti lò 4 days lọ́dọ̀ mi nílé. Àjọ wà ẹni tí tó bá fẹ́ jẹ àjọ ń sùn àjọ ń jí nílé. Máa kan wá sílé mi. Ilé wọn kọ́ sáìtì lẹ́gbẹ̀ẹ́ ní mi ó wá sọ fún mi pé àwọn ò rí ẹnjìníà ní sáìtì yẹn nílé pé ẹnjìníà dẹ̀ nílé Ṣàngó ẹnjìníà máa ń wà tó bá dijọ́ Monday ló máa ń wá sí Ẹ̀pẹ́ pẹ̀lú àwọn èèyàn tọ́jọ́ máa ń ṣiṣẹ́ bọ̀tí máa yẹn wá níjọ́ Saturday kò ẹnjìníà ó ṣe wá gbówó fún mi nìyẹn nílé nígbè kí n gbówó yẹn fún ẹnjìníà nílé 2.5 nígbè fún mi ó yẹ wá gbówó yẹn fún mi nílé mo wọlé mo ṣí owó yẹn níṣojú gẹ̀yẹ nílé gẹ́yẹn jókòó oúnjẹ biskit àti malt oúnjẹ lọ́wọ́ wọ́n ṣí báàgì yẹn lórúkú ẹ̀ nílé olówó yẹn mìíràn dẹ̀ lówó yẹn lẹ̀ sí pẹ̀ padà mo kó padà sórí téèpù nílé mo sì máa yẹn lọ nílé ìgbà tí wọ́n wọlé padà nílé ó sọ fún mi pọ̀ òun ti ń lọ ilẹ̀ lókè ń gbà yẹn nílé 10,000 ni èmi ti bọ́jẹ̀tì ní méjì sọ pé mo ń dí lọ́wọ́ tẹ́lẹ̀ tí mo fẹ́ fún mo dẹ̀ lọ kó 10,000 naira nílé mo kó 10,000 naira nílé lọ́wọ́ mo yẹ gba 10,000 naira nílé ó dẹ̀ lọ nílé the next after 45 minutes òun àtàwọn SARS tó wá North Florida police station òun àtàwọn SARS tó wá bá mi lé mi wípé yahoo boy ní pé kíní kan bí n ṣe yahoo pé kí ló dé mo rí gẹ̀ẹ́ nílé ló sọ fún mi pé owó tí mo wá gbé wá fún mi sí pé kí n lọ gbé fún wọn lọ́wọ́ lẹ́nu owó lówó ní ìgbàkànlélẹ̀ wọ́n dẹ̀rẹ̀ sí bá mi jà wọ́n dẹ̀ sí náà mi wọ́n wọnú lé mi lélẹ̀ wọ́n gbówó oníjọ́ Monday nílé wọ́n gbé mi lọ court mo ti wá ní tí wọ́n sọ pé mo kidnap gẹ̀ẹ́ yẹn nílé mo dẹ̀ tún rí èkó ẹ̀ tí mi ò dẹ̀ rí èkó ẹ̀ tí mi ò kidnap so nǹkan tó kọ́ mi débi bàtà mi wọ́n mú mi ní January ya 2023 ni wọ́n mú mi jáde bàtà dé court lélẹ̀ Ẹ̀pẹ́ court àwọn court seat wọ́n dá òwà wọ́n adájọ́ wá fún mi ní 3 months adjournment pé wọ́n gbé mi padà pé bọ̀ tòun fẹ́ rí gẹ́ẹ̀ tí mo rẹ́pù yẹn wọ́n á náà wọ́n ti gbọ́ lélẹ̀ torí gẹ́ẹ̀ yẹn ò tẹ̀lé wa lọ sí court ìjọ yẹn wọ́n á dá mi padà sí station ìgbà tó ń dá mi padà sí station lélẹ̀ ẹni tó lówó wá síbẹ̀ lélẹ̀ pówó yẹn dà lélẹ̀ wọ́n ní pé mo ti di court order wípé so ẹni tí táwọn bá bá lọ́wọ́ mi lélẹ̀ pé ó ti di ọ̀rọ̀ court ìgbésẹ̀ kí máa yẹn wá sí court kó wá sọ bọ́ọ̀rọ̀ owó yẹn ṣe jẹ́ fún wọn lélẹ̀ mo wà mẹ́ẹ̀ fún kọ̀ǹpútà 3 months ní North Florida police station lọ́dọ̀ wọn SARS ìgbà tí wọ́n dẹ̀ máa fi tó ní 3 months pé wọ́n gbé mi lọ sí Ẹ̀pẹ́ nílé sí court yẹn ò seat wọ́dà wá wọ́n á tún gbé mi fún àwọn wọ́dà nílé complete like 1 year and 6 months wọ́n gbé mi lọ kóòtù mọ́ mo wà ní custody wọn ní Ìkòyí prison mo wà títí kejì so mo lè wádìí èrò high court ìgbà tí mo dẹ̀ dé high court nílé wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé mo ní lọ́ọ̀yà mo ní mi ní lọ́ọ̀yà nílé ní so bọ́lá ṣáàṣì wá ṣe ìyanu nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí tí mo dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà mi barrister Taiwo àti lọ́wọ́ iléeṣẹ́ Gabet torí pé lọ́ọ̀yà yẹn ò gba 1 naira lọ́wọ́ mi gbogbo mọ́ ṣe ń wá sí bíbà tí mò ń wá sí bíbà náà wọn ò gba 1 naira lọ́wọ́ mi àwọn ló tún fún mi lówó ní pé kí n fi jẹun so mo dúpẹ́ gan lọ́wọ́ wọn Ọlọ́run á máa ran iléeṣẹ́ yín lọ́wọ́ bára àánú gbà iléeṣẹ́ yádẹ̀bí ní ńlá. I am Taiwo Owóẹ̀yẹ, a legal practitioner with Citizens Garden. So I remember in December 2024 we were in court for a particular judgment. I don't know if people will remember the case of Austin Orji that was released by this same court. So I heard that the defendant was called upon and he said he had no legal practitioner. So I took up the matter after the sitting. I met with the defendant and narrated the story. So today, 14th May 2025, when the matter was called upon for trial, the prosecution were unable to present their witness against today the same way they did at the last adjournment. We asked the court for striking out for want of diligent prosecution. The court granted our prayers and the defendant was discharged.